Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Pásítọ̀ àgbà dókítà Paul Eneche àti dókítà ìyáàfin Becky Eneche gba àlejò láti orílẹ̀-èdè 191 109 sí olú ìjọ wọn Dunamis International Gospel Center ti Glory Dawn tí ó wà ní ìlú Àbújá ní ọdún 2025. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìjọ náà sọ ni pé àwọn àlejò yìí wá sí orílẹ̀-èdè yìí kí wọ́n bá lè ní ìrírí ìjìnlẹ̀ ohun ti ẹ̀mí, àdúrà, ìtọ́ni, ìsìn, bíbá Ọlọ́run pàdé àti ìdáhùn sí oríṣiríṣi ìbéèrè wọn lọ́nà ohun tí ń ṣe ti ẹ̀mí. Gbogbo orílẹ̀-èdè tí àwọn àlejò yìí ti wá ní ìwé ìròyìn dárúkọ rẹ̀ àti pé àkòrí ìpàgọ́ ti ilé ìjọsìn yìí ni pé nítòótọ́ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ alábùkún fún àti orílẹ̀-èdè tí ó ga. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Guardian. Ilé-iṣẹ́ National Drug Law Enforcement Agency (NDLEA) ti fi ọwọ́ òfin mú àwọn afurasí méjì kan tí orúkọ ẹnìkíní jẹ́ Aminu Ali Baba, ọmọ ogún ọdún 20 years, tí orúkọ ẹnìkejì náà sì ń jẹ́ Abdulraheel Abubakar, ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n 28 years, ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ 23 oṣù Kínní January 23rd. Wọ́n gba àpò méjì lọ́wọ́ wọn tí ó kún fún páálí 140 ohun èlò ìjà olóró tí ó máa ń búgbàmù nígbà tí àwọn afurasí méjì ń lọ sí ìpínlẹ̀ Kano àti Kaduna. Adarí ètò ìròyìn àti amòfin àjọ yìí, Fẹ́mi Babáfẹ́mi, ló fìdí fífi ọwọ́ òfin tí wọ́n mú àwọn afurasí náà múlẹ̀ ní ọjọ́ Ìsinmi tí í ṣe ọjọ́ 25 oṣù Kínní January 25th ọdún 2026, tí ó wá ṣàlàyé wípé iṣẹ́ tí àwọn ń ṣe yìí wà lára iṣẹ́ takuntakun àwọn láti dẹ́kun lílò àti gbígbé egbòogi oògùn olóró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ọ̀gá àgbà ti ìgbìmọ̀ ilé-iṣẹ́ Shell plc Ọ̀gbẹ́ni Wael Shawan ti gbóríyìn fún ìṣàkóso Ààrẹ Bọ́lá Tinubu nípa pípèsè àyíká tó dára fún ìdókòwò ní orílẹ̀-èdè Nàìjíríà àti pé òun ṣe àkíyèsí pé orílẹ̀-èdè yìí ti dá ìgboyà àwọn olùdókòwò padà nínú ìṣèjọba rẹ̀. Ọ̀gbẹ́ni Shawan sọ̀rọ̀ yìí jáde nínú ìpàdé tí ó ṣe pẹ̀lú Tinubu ní ilé Ààrẹ. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ilé-iṣẹ́ Shell yóò jẹ́ kí ìdókòwò wọn pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn túbọ̀ gbòòrò sí ju bí ó ti wà tẹ́lẹ̀ lọ, tí àwọn sì tún ti ṣetán láti fi owó tí ó tó 20 bílíọ̀nù owó ilẹ̀ òkèèrè $20 billion kún owó ìdókòwò wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ẹ̀sùn yíyọ àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ Ọ̀túnba kúrò lára àwọn ọmọ oyè tí ìgbìmọ̀ àfọ̀bàjẹ́ ní ilé ọmọ oyè Fáṣẹ̀gbùnwà ń ṣe ní ìgbìmọ̀ àwọn Ọ̀túnba ti ilẹ̀ Ìjẹ̀bú tí yànnàná rẹ̀ tí wọ́n sì ń sọ síta wípé kò sí òfin kankan tí ó sọ pé ẹnikẹ́ni tí ó bá jẹ oyè Ọ̀túnba kò lẹ́tọ̀ọ́ láti gorí àga ọba Àwùjalẹ̀. Àwọn ìgbìmọ̀ Ọ̀túnba ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé tí wọ́n kọ sí ìgbìmọ̀ ìṣèjọba Àwùjalẹ̀ Interregnum, èyí tí gbogbo àwọn olóyè ìgbìmọ̀ wọn bíi alága bíi Alébíoṣù, igbákejì alága Akin Òṣìóyẹmí àti akọ̀wé ìgbìmọ̀ Ayọ̀délé Òṣìbógun buwọ́lù, tí wọ́n sì tún jẹ́ kí ó yé gbogbo ènìyàn wípé ipò ọba ti Àwùjalẹ̀ jẹ́ ipò ìṣèjọba ti ìbílẹ̀, kì í ṣe ipò tàbí ọ́fíìsì òṣèlú. Nítorí ìdí èyí, ètò tí àwọn afọbajẹ ń ṣe gbọ́dọ̀ tẹ̀lé ìlànà tí àwọn baba ńlá àwọn ti ṣe láti ìgbà tí aláyé ti dáyé, àti pé àwọn kọ ìwé yìí láti jẹ́ kí àlàáfíà, ìlànà òfin tó dára, ètò ìbílẹ̀ àti ìtàn tó péye jọba nínú ètò yíyan ẹni tí yóò gorí àpèrè Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí aṣòfin Ìbíkúnlé Amósùn ti ṣe àfihàn bí òun ṣe wà lẹ́yìn Ààrẹ Bọ́lá Tinubu láti lọ díje fún ipò ààrẹ ẹlẹ́ẹ̀kejì nínú ètò ìdìbò ọdún 2027 tí ó ń bọ̀ lọ́nà, àti pé ó tún tẹnu mọ́ pàtàkì bíbọ̀wọ̀ fún ìlànà gbígbé ipò agbára orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àwọn agbègbè ẹkùn tí ó yẹ kí ó kiri dé. Ó sọ̀rọ̀ yìí jáde síta ní ọjọ́ Ìsinmi ní Aké Pavilion, ìlú Abẹ́òkúta, níbi àjọyọ̀ ayẹyẹ ọjọ́ ìbí méjìdínláàádọ́rin 68 rẹ̀. Àmọ̀sùn ṣàlàyé síwájú wípé àwọn olórí ní apá àríwá
lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ti lo ọdún 8 tí ipò olórí náà ti kọjá sí apá gúúsù báyìí, ṣe ni ó yẹ kí ààrẹ tí ó wà lórí ipò náà tún ṣe ọdún 4 mìíràn kí òun náà bá lè lo ọdún 8 tirẹ̀ pé. Àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn tí ó wá bá ṣe àjọyọ̀ ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ní ìwé ìròyìn dárúkọ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti sọ jáde gbangba ayé wípé ó ti di ìṣòro láti sọ òtítọ́ ọ̀rọ̀ lórí agbára lábẹ́ ìṣèjọba ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) èyí tí ìjọba ààrẹ Bọ́lá Tinubu ń darí. Gómìnà sọ ọ̀rọ̀ yìí níbi ayẹyẹ ìlú kan ní ìlú Ìbàdàn tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ ìsinmi. Oríṣiríṣi àwọn ènìyàn pàtàkì ni ó wá síbẹ̀. Àwọn bíi igbákejì ààrẹ àná tẹ́lẹ̀ rí Yẹmí Ọ̀ṣínbàjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mákindé wá fi ìgbà ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari, ẹni tí ó ti papòdà, wé ìgbà ìṣèjọba tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ wípé ìlànà ojúrere láti sọ̀rọ̀ òtítọ́ wà fún ènìyàn ṣùgbọ́n tí ó nira láti sọ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Sun. Aṣòfin tí ó ń ṣojú apá àríwá ìlà-oòrùn gúúsù ẹkùn agbègbè Ìbàdàn lápapọ̀, Honorébù Abbas Adigun Agbowórin ti sọ pé ìpinnu òun láti darapọ̀ mọ́ òṣèlú ṣíṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2011 kò ṣẹ̀yìn ìfẹ́ tí òun ní sí ìdàgbàsókè àti iṣẹ́ ìsìn òun fún àwọn ọmọ ènìyàn. Agbowórin tí ó jẹ́ òṣìṣẹ́ ológun orí omi ti ilẹ̀ Amẹ́ríkà tẹ́lẹ̀ rí sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní ọjọ́ Àbámẹ́ta lórí ètò kan tí wọ́n ń pè ní Gbàgede Òṣèlú, èyí tí ó máa ń wáyé lórí afẹ́fẹ́ ní ilé-iṣẹ́ móhùnmáwòrán ti Broadcasting Corporation ìpínlẹ̀ Ọ̀yọ́ (BCOS). Ó tún wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé ìrírí tí òun ní ìlú òyìnbó ni ó tún jẹ́ kí òun pinnu láti padà wá sílé kí òun lè ṣe ìrànlọ́wọ́ nípa ṣíṣe àtúnṣe lórí gbogbo ohun tí ó jẹ́ àìdá kùdìẹ̀kudiẹ nínú ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabir Yusuf ti ṣetán láti tún darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ 26 oṣù Kínní January 26 ọdún 2026 lẹ́yìn ọjọ́ díẹ̀ sẹ́yìn tí ó ti kọ̀wé láti fi ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) sílẹ̀. Ìgbésẹ̀ rẹ̀ yìí fìdí múlẹ̀ nínú àkọsílẹ̀ èyí tí agbẹnusọ fún gómìnà Sanusi Bachor Dawakin Tofa gbé síta ní ọjọ́ ìsinmi. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìròyìn ṣe ṣàlàyé rẹ̀ wípé gómìnà Yusuf ti fi ìgbà kan darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ní ọdún 2014 tí ó sì gbégbá orókè nínú ìdìbò alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ipò aṣòfin àárín gbùngbùn ìpínlẹ̀ Kano. Ìwé àṣẹ ipò náà ni ó padà fún olórí ẹgbẹ́ wọn, aṣòfin Rabiu Musa Kwankwaso nígbà náà. Ṣùgbọ́n ìrírí àti ìbáṣepọ̀ òun pẹ̀lú oríṣiríṣi ẹgbẹ́ òṣèlú láyọ ẹgbẹ́ òṣèlú NNPP tí òun wà lọ́wọ́ sílẹ̀ àti pé ṣíṣe iṣẹ́ adarí tó dára, síso orílẹ̀-èdè papọ̀ di ẹyọ kan àti ìdàgbàsókè ló jẹ́ kí òun ṣe ìpinnu láti tún padà sí ẹgbẹ́ òṣèlú APC. Ó tún sọ àwọn àǹfààní tí yóò dé bá ìpínlẹ̀ Kano tí òun bá bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí ó ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel Ìròyìn Lerefe. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má sì tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.